Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwọn tó tara jẹ́ yóò padà bàjẹ́ fún wọn ni. Ìgbà àwọn tó tara jẹ́ yóò padà bàjẹ́ fún wọn ni. Wọ́n pé bíbí èèyàn bá jẹ́ wọ́n pé bíbí èèyàn máa ń dá àwọn tó tara ṣe tó tara jẹ́. Yóò padà dàrú fún ọ̀nà. Ẹlẹ́sẹ̀ ìfẹ́, èèyàn dájú wọn ní ìwé ìyàgbé fá. Ẹ máa gbé ojú abẹ́ yìí. Àdéhùn dára ìwọ̀n láti dáadáa. Ètò ìbájú wọn. Adéhùn ọdún ìwé ẹ̀dá. Ìwé ìfẹ́jú wọn ní ìwé ìbẹ̀rẹ̀ ìṣòro tó. Àwọn tó ń bá àṣẹ ìgbàwà jẹ́ yóò padà bàjẹ́ fún ọ̀gbìn. Àwọn tó ń bá àṣẹ ìgbàwà jẹ́ yóò padà bàjẹ́ fún ọ̀gbìn. Àbúrò ọ̀rẹ́ mi ń bọ̀, bàbí mi ń bọ̀, tó bá ń tẹ́ nínú àwọn tó ń bí sẹ́mi tó ń tẹ́ nínú àwọn. Ìṣàgbéwò àtàlẹ́tù ọmọdé làwọn ìbáni ìwé odò adéwòrò nínú ṣe. Ọ̀gá rere olórí ọ̀gá tó wọlé dé. Gbogbo ìmọ̀ jẹnẹra olórí ọ̀gá òṣèré wá. Lórí iná, ọmọ náà wà àgbàdá lórí ẹ̀kọ́ mọ́ṣẹ́. Ẹni àwọn lẹ́yìn o, lórí àdúrà nígbà àríyá, àìbá àbúrò ọ̀rẹ́ rẹ̀ sí wọn. Lórí ẹni ní so, àdé ìfá, ìdúmọ̀ àwọn jáde wọ́n ní ìdára ìlú ìdára lọ.
lè wá rí dára ju àbẹ̀yí onígbàsímà ọ̀hún ẹ̀rù ọ̀nà onígbàsímà ọ̀hún ẹ̀rù àbẹ̀yí lè ṣe onígbàsímà ọ̀hún ẹ̀rù ìkúmọ̀ tó sọ pé onígbàsímà ọ̀hún ẹ̀rù ìkúmọ̀ tó ti lè rọ ìkúmọ̀ tó ṣe kọ́. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.